kí ni èjì tí ẹ ń sìn? Ó náà ti wá ọdún plus 29 báyìí. Ó dẹ̀ ti bí ọmọ kan. Bẹ́ẹ̀ ni sà, èmi náà ti bí ọmọ kan. Ẹ̀yin náà bí ọmọ kan. Ṣé arábìnrin yẹn kàn lóyún fún yín tí yín abẹ́fẹ́ sínú ilé? Arábìnrin yẹn kàn lóyún fún mi ti ti ẹni. Ní ti ẹni. Mo ti sọ̀rọ̀ scenario yìí, mo ti sọ lórí ètò eré. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Mo ti sọ lórí ètò eré kódẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ ètò yìí. Èyí tí mo fẹ́ sọ yìí, wọ́n á ti mọ̀ pé ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rẹ́ wa mo fẹ́ sọ yìí. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Arákùnrin tí mò ń sọ yìí, ó bí ọmọ 3. Ọlọ́run dẹ̀ mú ìyàwó ẹ̀ sọ́dọ̀. Lady tó ń date nígbà tó wà ní technical school, òun náà bí ọmọ 3. Ọlọ́run mú ọkọ tiẹ̀ náà sọ́dọ̀. Àwọn méjèèjì lè ní ìsìn, wọ́n ti jọ ń gbé papọ̀ ń sìn àti lé ní ọdún 10 tán jọ ń tọ́jú ọmọ 6 yẹn méjèèjì bọ́n ṣe fẹ́ra wọn nìyẹn. Wọ́n jọ wà papọ̀ di èní. Wọ́n dẹ̀ fẹ́ fẹ́ra wọn gbà tán wà skúl gbà yẹn náà ní. Tí lady yẹn ń fakọ́ sí gbà yẹn tó ń kálukú fi lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ wa tá bá wà kékeré, àwọn gbólóhùn kan máa ń jáde lẹ́nu wa síra wọn tí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ pé odidi ọ̀rọ̀ ni. Àmọ̀gbà tí àṣẹ máa ń rìn, táṣẹ máa ń gùn. Ipa ìdí èyí sà, mi ì lè sọ pé kẹ́ ẹ fẹ́ arábìnrin yẹn tàbí kẹ́ ẹ má fẹ́, ṣùgbọ́n ayé ń ṣerú ẹ̀ àti rírú ẹ̀ rí, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ni kẹ́ ẹ ṣe findings yẹn dáadáa bóyá ẹ̀ ń tẹ́ ẹ lè fẹ́ ni. Torí amọ̀nà ìsín kò jẹ́ amọ̀nà mọ́. Ẹ̀ tó ti láti bí ọdún bíi 4-5 sẹ́yìn, ó ṣeéṣe kó ti gbé àwọn ìwà kan wọ̀. Ìyẹn ni kí n ṣẹlẹ̀ lórí dáadáa sà. Báàrin ẹ ṣe jẹ́ nìyẹn o, ọ̀rọ̀ yóò ní dáa. Ẹ ṣé o. Hello. Ẹ káalẹ́ sà. Ẹjọ́ mo fẹ́ ọ̀rọ̀ ara mi mo fẹ́ sọ fún yín. Mo ní ìyàwó kan, ó ní agídí gan, àìsí fẹ́ láti pẹ́ gan, kódà ọ̀pọ̀lọpọ̀ mo ń fi pé ká mọ́ ẹ̀kọ́ra kan mọ́ ìkọ́ra mo fi ń bá lù látọjọ́ yìí. Mo bá gidi tí pọ̀ jù. Mo bá sọ̀rọ̀ báyìí amúra sí mi ní láti gbà mo ti bí first born mi, ó ní mo ti ní ìgbádùn pẹ̀lú ẹ̀. Lẹ́yìn àwọn yẹn, mi ò ní ìgbádùn pẹ̀lú ẹ̀. Mo dẹ̀ ń fún nílùú pé gẹ́gẹ́ bí ẹ mọ̀ sí ń sọ wípé àgbélébùrú ẹ̀ ni. Mo fi ń fún nílùú títí. Disney náà kò tí ì kó ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ti wá ṣẹlẹ̀ nísìnyí tó wá fẹ́ mọ́ tìkìní yẹn tó fẹ́ mọ́ ara àmọ́ ẹ̀ tí agídí yẹn fẹ́ mọ́ ara àmọ́ ẹ̀. Tí òun ló ń bà mí lẹ́rù pé kí ni mo lè ṣe lórí ẹ̀. Marriage yẹn ti pé ọdún mélòó sà? 43 years now. Ni marriage yín? Kí ni age yín sà? 70. Kí ni age àkọ́bí yín sà? That's 42. Àwọn go to fẹ́ di grandpa. Àbí ẹ̀kọ́ sí. Oh my wife. Bẹ́ẹ̀ni. Kí ni age ìyàwó yín sà? 63. 63. 63 and 60. Marriage yẹn ti clock 43 years. Okay. Ẹ má bínú dáàdi o, ọmọ ló fẹ́ béèrè bẹ́ẹ̀ lọ bàbá rẹ o, ẹ má bínú sà. Dáàdi, ẹni tó bí woman friend bíi mélòó sà nísìnyí tẹ́ ẹ ní bá. Mi ò tiẹ̀ ṣe rí. Mi ò ṣe rí. Mo dẹ̀ ń fọlọ́ǹbúra mi ò ṣe rí. No, ẹ má wulẹ̀ fọlọ́ǹbúra dáàdi, mo fọlọ́ǹbúra. Mi ò ṣe rí, mi ò ṣe rí. Mo fọlọ́ǹbúra mi ò ṣe rí, mi ò ṣe rí. Àgbàdo àwọn kékeré tá àti ìmáyé ló kù. Dáàdi ẹ wá gbọ́ tí mo fẹ́ sọ. Ìyàwó mi ò lẹ́ni dáàdi. Ẹyọkàn náà ni mo ní. Ẹ̀yin wà lè 60, mọ́mì wà lè 63, àbí? 63 wà 63. Bẹ́ẹ̀ sì jọ lora yín gbó tí Jésù èdè nù. Róògùn yẹn, ìṣàdúrà, ẹ ṣàmì. Ok, mo gbọ́ dáadáa ni. Yín gbó tí Jésù fi dé nìyẹn. Marriage 43 years. Dáàdì, ọdún 10 àkọ́kọ́, mọ́mì lágídí, 10 èkejì, 10 kẹta. Àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ẹ mọ fomi lò wọ́n náà ní dádì. Ẹ wá lágídí yẹn ti rán àwọn ọmọ, ẹ ti gbàgbé dádì ni tó ṣe bí òwe. Wọ́n ń tọ́mọ bá jọ ṣòkòtò yóò jọ kíjì pa. Nígbà wọn kì í ṣọmọ àlè. Wọ́n mú lára yín, wọ́n mú lára mọ́mì náà ní nàá. Ṣé bẹ́yìn lẹ fẹ́, ẹbí ìyàwó tẹ́ ẹ fẹ́ nìyẹn. Ẹ̀yin lẹ fẹ́ ìyàwó yẹn fún ọmọ yín nàá. Mọ́mì ló fẹ́ yín fún àwọn ọmọ yẹn náà nàá. Nọ́mbà tẹ́ jọ mú nìyẹn. Tọ́mọ bá jọ ṣòkòtò yóò jọ kíjì pa náà ni bàbá mi tó ṣe bí òwe sá. Ẹ̀yin lẹ́wàá fi sùúrù tẹ́ fi ń ṣe yẹn, lẹ́wàá fi sùúrù ṣe ní kòríta tẹ́ wà báyìí sìn kẹ́ ẹ lè bá jèrè àwọn ọmọ yẹn dáadé máa gbọ́ tèmi o.
kẹ́ ẹ lè bá jẹ àwọn ọmọ yẹn dáadáa. So ti yẹ yín sà kí ikú tó yáwọ́ kọ́ mọ́ bá pa ọ̀tá yín ẹ̀yin lẹ́yìn wàá ṣe sùúrù tán yán báyìí ìkórìtà tẹ ẹ wá ń sìn dáadé ẹgbọ́n tèmi ìkórìtà tẹ ẹ wá ń sìn ẹ lè fakọ sí mọ́ ẹ bẹ́ kí nìdí ìdí méjì ni ìkórìtà tẹ ẹ wá ń sìn kápẹ́ níyàwó méjì mẹ́ta pẹ̀lú 70 tẹ ẹ wà yẹn sàdáde ẹ lè fakọ sí i ó ti yí àwọn ọlọ́gbọ́n ayé tí ń gbọ́ mi sà ó ti yí àwọn ọlọ́gbọ́n ayé bẹ́ẹ̀ látọ̀dọ̀ tìyín náà ṣùgbọ́n kòríta tẹ wá ń sìn age 70 ìyàwó kan lẹ́dẹ̀ ní sàdáde mọ́mì wà lé 63 ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí àwọn wọn mọ̀ túkọ̀ sí ayé yín báyìí ẹ mọ̀ jẹ́ ń tàn yín o ẹ gbọ́dọ̀ mọ̀ tẹ́tí sí àwọn ọmọ yín báyìí sà torí ẹ̀ ní wájú ẹ̀ ní lẹ́yìn o dáàdì ṣé mo ń sọ̀rọ̀ ẹ fà àwọn ọmọ yín yẹn ẹ fà wọ́n mọ́ra ẹ bá lágídí nínú wọn ẹ ti mọ̀ pé ìyá alágídí náà lẹ́sìn kí ni ńlẹ́ fẹ́ fún wọn ni ńlẹ́ fẹ́ fún àwọn ọmọ yín ni báàrin ẹ ṣe jẹ́ nìyẹn sá ọ̀rọ̀ yín ti gba sùúrù báyìí stage tẹ wá sí jáde ẹ gbọ́dọ̀ bínú mọ́ ẹ mọ̀ fún mi lòun náà ni. kódà gan-an náà mi ọjà ni mò ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan dá ni mò ń dùn mo fi yá mo rí i pé mo ti ń dàgbà ìgbà sọ̀pọ̀ kadà yẹn ọjà ni mo ń tà nísìnyí ọjà kí ni mo ń tà èmi èmi ò jìnnà tí mo ń gbé òjìnà sílé tí mo ilé mi tó lórí pé agídí yẹn kankan tọ́kàn mi balẹ̀ nígbà mi bá wálé aago 6 ni mo wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ aago 9 9 mo tó wọlé nísìnyí torí wàhálà ìgbàlẹ̀ ti wọlé màá dẹ̀ máa wọlé màá sùn. wọn kì í dáná oúnjẹ fún yín ni. wọn dáná oúnjẹ fún mi. báwo lẹ ṣe wá ń jẹun. nǹkan tó dúró nígbà láti kékeré nígbà tí mo láti kékeré ni mo lè dáná mo lè dá nísìnyí ẹni kò ní ìsinmi ò lè dá sí. ṣé mọ́mí ò dáná fún yín mọ́nú ilé báyìí. wọn ò dáná fún mi mọ́nú ilé o. láti gbà wo. kò tó bí ẹgbẹ́ ẹ̀yìn kò tí tó bí ojú oṣù márùn-ún lọ sáà nísìnyí sáà sí mẹ́ta. ẹ kí lẹ fà tó ti dáná oúnjẹ fún ọmọ bàbá mi. ẹni kọ́ọ̀sì kìnìún náà àwọn ọmọ ẹ̀ kan wà lọ́dọ̀ rẹ̀ níbi yín àwọn ọmọ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ tí ń tọ́jú bẹ́ẹ̀ tí owó ọjà tí mo nǹkan tí mo ń ṣe tọ́wọ́ pẹ́ tí mo ń ṣe kò gbà pé kí n tún máa fìdí àwọn ọmọ tó wà lọ́dọ̀ wọn mọ́ máa ní pẹ́ ẹ pé mọ̀mọ́ bàbá ọmọ yìí kó máa tọ́jú yín fèmí náà lẹ̀ sáàyè ní kọ́ọ̀sì bí n bá ní kí n máa fowó ọjà tí mo ní kí n máa fi bọ yín mi ò ní nǹkan tí mo ní ìdìbò náà kò sí mo lè rówó tajà mo kàn má lè jẹ ara mi. ṣé mọ́mì sọ yìí pé kẹ́tùmọ̀ bá wọn tọ́jú ọmọ ni. ẹ̀mí náà ní àwọn bá fún lóhùn ẹ̀mí kan máa tọ́jú ọmọ náà ní pẹ̀lú rẹ̀ náà. no dáàdì kò rí bẹ́ẹ̀ ọmọ tó wá kọ́mọ sọ́dọ̀ ìyàwó yín ọmọ yín tó kọ́mọ tiẹ̀ sọ́dọ̀ ìyàwó yín òun ló yẹ kọ́ mọ fún mọ́mì ní owó tó fi mọ́ tọ́jú àwọn ọmọ yẹn kì í tún ṣẹ̀yìn mọ́ kì í tún ṣe bùkátà tí yín mọ́ dáàdì ṣé wọ́n ní kẹ́ tún máa tọ́jú ọmọ ni. ìgbà tí ẹni tó kọ́mọ sọ́dọ̀ tí ìsábà wá fún ọ ní nǹkan tó jẹ gbàgbọ́n tí ẹ ti pọ́nmi ìpa ọmọ fún àwọn ọmọ wa kú fàdáfì àmì àwọn ọmọ oúnjẹ táwọn ṣe kankan olùkàkùn ti olùkàkùn kò ráyè tiwa ẹ̀rọ sọ́ọ̀sì máa ń bá béèrè nǹkan lọ́wọ́ àwọn ọmọ mi wọ́n máa ń ṣe fún mi o sọ́ọ̀sì wọ́n máa ń ṣe fún mi o dáadáa máa ń ṣe fún mi dáadáa ṣé ìgbà náà ni màá máa dìbéètì pé ẹmu wá gbà náà àti èmi náà ti ní bìkan tí mò ń jókòó sí tí mò ń mánéjì ara mi bẹ́ẹ̀. ṣé wọ́n á jẹun sà. mo ń jẹun náà. ẹ ra ń jẹjẹ. mo ń bá kí n tó kún ṣọ́ọ̀ máa ti jẹun kí n tó kún ṣọ́ọ̀ máa dẹ̀ wálé. ẹ bá fẹ́ jẹ́njẹ àárọ̀ kọ́ sàdáàdì tẹ fẹ́ jẹ́njẹ ọ̀sán. ẹ̀kọ́ mo ń láàárọ̀ bàjẹ́ sọ́yà ní sunday náà ni mo máa ń wà lé. sunday. tẹ bá wà lé sunday báwo lè ṣe ń jẹun mọ́mí ò kì í dáná sunday fún yín náà. ṣé ní sunday àmọ́ jẹun ní sunday. àmọ́ jẹun ní sunday. wọ́n máa dáná fún yín. ẹ̀rọ ẹ dáná fúnra yín. mo fìdí ara mi yes. ẹ dáná fúnra yín náà ni. dájọ́ lóòótọ́ fún yín lẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kankan nu wọn lágbá ṣe ti gbọ́ sà ẹ dẹ̀ máa ronú kẹ́ ẹ dẹ̀ máa sinmi ṣe gbọ́ ẹ jọ tọ̀wọ́ ọlọ́run ẹ máa ronú ẹ dẹ̀ máa sinmi ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kankan lágbá ọlọ́run tó ti ń bá yín tó bẹ́yẹn náà wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run mọ̀ bá yín tó lọ bẹ́yẹn náà ṣe ti gbọ́ sà ẹ ṣe gan-an dúpẹ́ ìgbésí ayé ara wa bákan náà mo dúpẹ́ bàbá mi yes sir. ẹ mo dúpẹ́ ṣe.